Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọdún bí ṣe dáadáa la bá gbogbo lé. Ó ti ṣẹlẹ̀ o. Àní ká máa jó ká máa yọ̀. Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Ǹjẹ́ ẹ ti gbọ́? Mádì Ṣéwù, ọmọ ìlú Nọ́ọ̀tì ni ọ̀gbẹ́ni tẹ́ ń rí. Ó ti ní pé òun fi gbogbo ara sọ́pọ́ọ̀tì olóyè Sunday Igboho àti bàbá wa Akíntóyè lórí ọ̀rọ̀ wọn wípé wọ́n fẹ́ yapa kúrò ní orílẹ̀-èdè yìí, wípé wọ́n fẹ́ dá dúró yẹn lásán. Ẹ wò, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Àbí ẹ jẹ́ kí wọ́n máa lọ. Ó ní ẹ̀tọ́ wọn ni. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní ẹ̀tọ́ àwọn arábí ni láti yapa, because kò wá yé wa báyìí. Ẹ̀tọ́ wọn ni láti yapa. Kí ló dé tó fi jẹ́ wípé ìjọba ò fẹ́ kí wọ́n lọ? Kí ló dé tó fi jẹ́ pé ìjọba ò fẹ́ kí àwọn arábí kí wọ́n yapa? Gẹ́gẹ́ bó ti ṣe sọ, in fact, ìwé ìròyìn Daily Post wọ́n gbé jáde. Òun náà lẹ́ ń rí. Ìwé ìròyìn Daily Post gbé jáde, wọ́n pariwo síta pé lẹ́yìn tí ọ̀gbẹ́ni ti sọ eléyìí, jìnnìjìnnì dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn northerners. Pé bọ̀bọ́ yìí ti ba nǹkan jẹ́ o. Ó ti sọ òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀. Of which ariwo táwa náà ń pa látijọ́ yìí rèé. Kò ń ṣe dandan kájọ wà pọ̀. Wọ́n ti ní tá bá ti pé 100 ọdún pé a ní ẹ̀tọ́, a lẹ́tọ̀ọ́ láti yapa. Kí ló wá dé? Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ó ní Yoruba people have right to self-determination. Madi Shehu made this statement. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ ní Northern social political commentator Madi Shehu has said that the demand for a Yoruba nation is within the people's legitimate right as guaranteed under the African Charter on Human and People's Rights. Shehu stated this in a post shared on X on Tuesday. He noted that the Yoruba have an unbroken and continuous demand to go their separate ways since the time of the late Chief Obafemi Awolowo. He argued that no one should condemn their agitation, stressing that other regions should take a similar step if they so wish. Àbí ó ní tẹ́yin yòókù tẹ́ bá mọ̀ wípé kò tẹ́yin náà lọ́rùn, why not ẹ̀yin náà lè lọ. Ó ní pé lábẹ́ òfin ni ó ti wà látètè kọ́ ṣe wípé everybody ní right o láti lọ tí kò bá tẹ́ wọn lọ́rùn. Kí ló wá dé tó fi jẹ́ pé àwọn ìjọba yìí wọ́n wá ń ṣe bíi pé ẹ̀ṣẹ̀ ńlá làwọn arábí iṣẹ́? Kí ni ọmọ Adéyẹmọ ṣe fún yín torí Ọlọ́run? Lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé ta ló ránṣẹ́, kí ló dé tó fi ń jà, kí ló tó fi ń ṣe. Èwo ni wọ́n náà, èwo ni a fẹ́ yapa, èwo ni pé kán kúrò nínú Nàìjíríà, ta ló rán wọn ṣẹ́? Ṣó ti wá yé gbogbo yín sìn? Ṣó ti wá yé everybody sìn wípé right wa ni? Right wa ni. Díẹ̀ Elédùmarè máa gbé àwọn èèyàn gidi jáde. Àwọn èèyàn tó jẹ́ pé wọn ò sí nínú ìbàjẹ́. Ṣebí láti nọ́ọ̀tì náà lélẹ̀ náà ti jáde tó pariwo pé àwọn arábí làwọn fẹ́ lọ, àwọn arábí náà fẹ́ lọ, ẹ jẹ́ kán máa lọ náà. Kí ló dé? Kò tẹ́ wọn lọ́rùn ni wọ́n ṣe fẹ́ yapa. Ẹ jẹ́ kí wọ́n fèsì live wọn. Èwo wá ni wípé ẹ wá ń arrest wọn? Èwo ni wípé ẹ wá lọ ń pa wọ́n mọ́lé nítorí pé wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn? Wọ́n ti ní pé tí kò bá ti lè tẹ́ anybody lọ́rùn kó máa lọ tìwẹ́. Ọkùnrin yìí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ti jẹ́ kó yé wọn pé àwọn arábí yìí pé wọ́n ò ṣe ju ààyè wọn lọ. Wọn ò kọjá ààyè ara wọn. Nobody should begrudge the Yoruba for the continuous and unbroken demand to go their separate ways, far away from parasites and unschooled lot. Since the time of Pa Awolowo, he wrote, according to him, Article 20 of the African Charter confers on all people the right to existence and the inalienable right to self-determination. Understanding the word unquestionable and inalienable is valuable, he explained.
Inalienable simply means what is yours forever, which cannot be taken away from you. It is a fixed right that cannot be revoked by anybody. Shehu added that while the Yoruba had previously pursued self-determination through violence, their current approach appears to be through negotiation, largely because Bola is in charge. Now, they have both political and economic powers in their hands. Legs, fingers, head, neck, and then shoulder, he said. He noted that if the Yoruba eventually succeed in their demand, they would have all they need, while others would have what they deserve. Ab initio. Now, ọ̀gbẹ́ni yìí ti jáde, ó ti jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé pé tí àwọn ará bí yìí tó bá fi lè yapa kúrò ní orílẹ̀-èdè yìí, gbogbo nǹkan tó ń fẹ́ ó máa dà, nǹkan máa jẹ́ tiwọn, gbogbo bó ṣe ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lósì kò ní ṣẹlẹ̀ mọ́. Ṣé rí ọ̀gbẹ́ni yìí tún wá jáde, ó tún jẹ́ ká mọ̀ pé eléyìí tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni ààrẹ orílẹ̀-èdè, ó fi hàn wípé wọ́n ní opportunity láti lọ́nsìn tí bàbá yìí jẹ́ ààrẹ orílẹ̀-èdè, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ bàbá Tinubu? Ṣé rí pé wọ́n ti gbé bàbá Tinubu jáde báyìí pé bàbá Tinubu ọwọ́ yín ló wà, ọwọ́ yín ló wà, kó má lọ di àdá inú, kọ́rọ̀ yìí má lọ di àdá inú pé ǹbá dẹ̀ ti jẹ́ kán lọ nígbà tí mo ní opportunity. Ìdí rèé tí gbogbo ọmọ Yorùbá ṣe gbọ́dọ̀ pariwo síta, ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá máa lọ. Kò ń ṣe dandan, kò ń ṣe dandan kájọ wà pẹ̀lú àwọn olórí burúkú yìí tó jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ ìlú ni wọ́n ṣàfẹ́ máa mu. Ṣé ẹ rí ọ̀gbẹ́ni jáde ó má dì ṣéwù lórúkọ ẹ̀, òun náà lẹ ti ń rí. Ó ní pé ẹ jẹ́ kí àwọn ará bíi kí wọ́n máa lọ wọn. Ṣé dandan ni? Wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kankan. Ìdí rèé tá fi ń pa ó dẹ̀ kí ni wọ́n declare ọmọ Adéyẹmọ wanted fún. Ṣẹ́yìn náà ti ń rí bó ṣe ń lọ. Kí lẹ lọ ń declare ẹni tí kò ṣẹ̀, ẹ declare wanted, ẹ tún wá freeze account ẹ̀. Ìyẹn gan lásán yẹ kó gbogbo ọmọ ìlú ti fi mọ̀ wípé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o. Ó yẹ kí gbogbo ọmọ ìlú ti fi mọ̀ wípé ìlú tẹ́ ẹ bára yín yìí ó kù díẹ̀ káàtó. Ìwọ tó yẹ ń pariwo wọn Nàìjíríà, ṣé o ti rí sìn pé wọn Nàìjíríà ò ń ṣe dandan. Wọn Nàìjíríà kò ń ṣe dandan. Ó ti wà nínú ìwé òfin African Charter wípé ẹ ní ẹ̀tọ́ láti yapa tó bá ti sú yín. Ìyẹn tẹ́ bá ti pé 100 years. 100 years ti kọjá láti 1914 sí 2014. Ojoojúmọ́ la fi máa ń pariwo ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ pé etí yín ò tí ì là. Gbogbo nǹkan tó mọ ìdí ẹ mọ́ ṣàwọn kan máa rò bí ẹ̀ṣẹ̀ ni pé lóòótọ́ ṣe máa ní pé ó fẹ́ gba ìjọba. Ọmọ eléyìí ò gba ìjọba o. Wọ́n fẹ́ dá dúró ni. Adẹ̀lẹ́tọ̀ àti sọ pé òkè àṣẹ mọ́ a fẹ́ dá dúró. Àgbàjọba ẹ má ṣe ìjọba tiyín. Káwọn ọmọ Yorùbá máa ṣe ìjọba tiwọn. Nǹkan tó wà ńlẹ̀ rèé. Adúpẹ́ lọ́wọ́ Madi Shehu lórí ìyànjú lórí bó ṣe jáde tán lórí ọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ṣé ó ti wá ń yé yín sìn? Àbí kí ló dé tó fi jẹ́ pé ẹ̀rù ń ba gbogbo yín? Ṣé ẹ rò pé òkè tí tá bá gba ilẹ̀ Yorùbá wọn kò sẹ́ni tó máa fi yín jọba mọ́? Ìgbà yẹn gangan tẹ́lẹ̀ máa lẹ́nu jù. Ìgbà yẹn ni ẹ máa ní àǹfààní láti ṣe bó ṣe wù yín. Ọba níyì ńlẹ̀ Yorùbá náà. Àbí kí ló ń ba gbogbo yín lẹ́rù? Àwọn olóṣèlú náà, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́tí ṣe olóṣèlú, wọ́n máa dìbò fún ẹ normally, wá dẹ̀ wá mi tó wà. Ṣùgbọ́n ìjẹkújẹ, atẹnujẹ, ìkà wọ̀bìà, òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọn ò ṣe fẹ́ gbà. Ṣùgbọ́n Elédùmarè ju gbogbo yín lọ. Láìpẹ́ láì jìnnà ìyanu á ṣẹlẹ̀. Oòduà nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ̀ o. Ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò. Ẹni tó bá lámà bọ̀là ní débá, kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.